tá bá ń bẹ̀rẹ̀ sí lóṣẹ́ yìí dandan ni a gbọ́dọ̀ kọ́lé, a gbọ́dọ̀ ra mọ́tò, a gbọ́dọ̀ gbé nǹkan tẹ́gbẹ́ ń ṣe, àwọn nǹkan gidi tẹ́gbẹ́ bá ń ṣe a gbọ́dọ̀ bá wọn ṣe. Tested confirm ni, ó dájú ṣùgbọ́n Olódùmarè dájú jùlọ. Ó ṣólẹ̀ ni, bẹ́ẹ̀ ni ó ní àlàáfíà, kò ní àtúbọ̀tán, bẹ́ẹ̀ ni kò ní aburú kankan nínú. Eléyìí kọjá pé ó ṣe ń wá nǹkan tí ó sọnù kiri, òun wá orí èèyàn, wá pá èèyàn, wá kíní kan orúkọ wèrè kan tó mọ̀ ń pè. Bí mo ṣe tó ilẹ̀ yìí náà ṣe máa tó, ẹ kó ọ̀pọ̀lọ́ ìjòkó 16 tó ọ̀pọ̀lọ́ gbígbẹ, ẹ kó sínú apẹ̀ ìjóògùn. Ẹ wá lọ kó ọ̀gà gbígbẹ 16, ọ̀gà gbígbẹ tó pé dáadáa 16, ẹ kó sí lórí. Tẹ́ bá ti kó sí, ẹ wá lọ wá odidi ataare tó bá gbó dáadáa 16, ẹ kó lé lórí. Ẹ wá lọ bá mi wá akọ aláǹgbá apọ́nrí 16, ẹ kó lé lórí. Abo aláǹgbá 16, ẹ kó lé lórí. Ẹ wá lọ bá mi wá ewé àbámọdá lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ ti òòjọ́, ẹ wá kó lé lórí tí ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀. Ẹ jẹ́ ká jo ká sódò ògùn 07031 83 45 83 òní nọ́mbà mi. Tá bá ti jó, ẹ jẹ́ ká lọ kó kúnná dáadáa, ká wá rọ́ sínú ìgò kan. A lè rọ́ sínú ìgò, a lè rọ́ sínú àdó, bó wù wá, a lè rọ́ sínú ike water bottle, irú ike water bottle yẹn a lè rọ́ sínú ẹ̀. A wá máa fi márayá tá à ń pè ní omi ayé tó tutù lẹ́nu tó gbóná lọ́kàn, òun là á mọ̀, ẹ ti yẹ ẹ̀yà àgbàlagbà, òun là á mọ̀ fi lò lára àárọ̀ pẹ̀lú àdúrà owó. Ó ṣe é pín lò, èèyàn 2 3 wọ́n lè ṣe kán pin kán máa lò, bẹ́ẹ̀ ni wọ́n á ríṣẹ́. Tested confirm ni, kò ní gbólóhùn. Tá bá ti bù sọ́wọ́ láwọn kùtùkùtù, a kàn ṣàdúrà sí. Ẹgbẹ́ mi ń kọ́lé, mo fẹ́ kọ́lé, ẹgbẹ́ mi ralẹ̀, mo fẹ́ ralẹ̀, ẹgbẹ́ mi wọ mọ́tò, mo fẹ́ wọ mọ́tò, ẹgbẹ́ mi gbé nǹkan gidi ṣe, èmi náà fẹ́ ṣe nǹkan gidi, kí n bẹ̀rẹ̀ sí rí owó. Àbámọ̀dá kì í dá tiẹ̀ kó mọ̀ṣẹ́, mo dábàá owó ńláńláńlá, ó mọ wọlé tọ̀ mí lágbájá, ọmọ lágbájá, á dẹ̀ dá sẹ́nu, á dẹ̀ mọtí lé lórí.